wá sójú kò ní ṣíṣe àwọn ènìyàn ní kí n jókòó ní chàdé mi ẹ jẹ́ kí n nàró tíṣà ni Awolárìn kẹ́rì pé ó mọ̀ ọ́n ṣe ó mọ̀ ọ́n sọ ó sì dùn lẹ́nu ẹ̀ iṣẹ́ tíṣà nìyẹn mo tó wá gba ṣe aṣoṣo mọ́ tiẹ̀ ó yẹ àbí ó yẹ Awolárìn ò ní ṣubú láìlẹ́ lọ́wọ́ dúró tiẹ̀ mo kí kọmíṣánná ọmọ arútú olóògùn ọmọ mi lọ bí sáré òògùn tí bàbá rẹ bá lọ òògùn tá lójú ọ lọ ẹni pé ojú ọ lọ kì í tán bàbá owó wà tó gbé ọ lọ yẹn yóò tó àgbè mì mo tẹ́ ń pè ní àmì lọ mi sáré òògùn nìyẹn ọ̀nà olóògùn àjẹbí ní kí òògùn yẹn kì í ṣe kó yára sí òògùn mo kí ẹbúrà dáadáa mo kí gbogbo ọba tó wà níbí lọ́kọ̀ọ̀kan ẹ̀ẹ́dì bínú pé mi ní dárúkọ yín lọ́kọ̀ọ̀kan wọn nígbà tí dálẹ̀ wọ́n á kí ọ̀rẹ́ wa ẹ̀wù ti ìbá kìí ṣe ìbà ìbá ní bí tí a bá sí láti wọ́n ń sábọ̀ ibẹ̀ ni wọ́n sá sí bí ìlà sá sígbà náà àti àwọn òkú fún ẹ̀fẹ̀ kú tán bí ìná ní wọ́n sáwà o làwọn fi pamọ́ sínú kọ́ọ̀kín la fi ń pè òkùnkù ní ọmọ kọ́ọ̀kín kí náà pè ní kọ́ọ̀kín nígbà béèrè lọ́wọ́ ẹ ní ìsìn ìwọ béèrè lọ́wọ́ tèmi ìmú náà béèrè lọ́wọ́ pé kí náà pè ní kọ́ọ̀kín àwọn ọ̀pẹ tí wọ́n ti dàgbà tó wà láyìíká bẹ́ẹ̀ ni àwọn òkùnkù sápamọ́ sí láti gbà ní ọmọ kọ́ọ̀kín ìbá ní ìtí afárabọ́n sí nípa ní ìbá ogóyè àákàsọ díẹ̀ náà ní ilẹ̀ ti sú ọba tí Ọlọ́run fẹ́ràn ní ọba yẹn ó máa ń nira fún ọba aládé láti gbé ọkùnrin nítorí wọn fàádìí ṣe mi ò tí ì mọ̀ o tó wà lára tèmi gan mi sọ wáyé ọkùnrin láti gbé ọkùnrin ní ààfin ọba aládé a máa nira gan bóyá àwọn olùtasìfẹ́ náà ná wà ní àlónù torí bóyá ẹni tí ó ṣeré gidi ni mo fẹ́ kó jẹ́ èmi mo bí wá sí ń bọ̀ wọ́n mọ̀ fọwọ́ di wọ́n ní jẹ́ kó wá o bẹ́ẹ̀ wá pè lọ́wọ́ ọlọ́pẹ́ wọ Ọlọ́run ọ̀rọ̀gún pápá yìí ńlá ọmọkùnrin solóbì o ọ̀rọ̀gún àbàtàgẹ́sì ọkùnrin solóbì mo fẹ́ bí ọmọ tó ọkùnrin tó pọ̀ rẹpẹtẹ Ifájà sì ti gbà pé wà á bí ọtún pọ̀ ìfẹ́wà bẹ̀rẹ̀ yẹn ni ó fún ní ọkùnrin ọmọ 5 nínú wọn ní èmi àti Abọ́lárìn àti àbúrò tiwa tí wọ́n pè ní ìgbọ́n nìbí ọlákàlẹ̀ ọbẹ̀ ìbò nílùú là lẹ́yìn ìlà ní ọlákàlẹ̀ ọbẹ̀ ìbò bẹ́ẹ̀ ni adégbìjì ìgbọ́n nìbí sọ́rí òun ní ìbọn yẹn ẹjọ́ ẹgbẹ́ ìbọn yẹn sẹ́yìn o kò ní òdédé díẹ̀ o èmi ò sì ní ayẹta o yá kí n tó lọ mẹ́bà àgbà díẹ̀ lọ́wọ́ ìbùdó èmi gbogbo ó ní ayẹta. ọmọ mi lọ mẹsà oògùn. ọ̀nàgún lóògùn kábíyèsí. má débẹ̀ yẹn mo ń sọ pé ọbẹ̀ ìwà bí ọkùnrin 5 nílé ìlà ilé ńlá ní wọ́n pè ní ilé ìlà o tí wọ́n kọ́ fún bàbá wa bàbá mi là nílé Ifẹ̀ pé inú ojú àti dòdò pé èmi náà tó lè bí ọkùnrin míì lẹ́yìn Ọ̀kànbí iṣẹ́ káwọn yẹn mọ́ sọ ni pé Ọ̀kànbí ló bí Ọ̀nàgún lẹ́yìn rẹ̀ ó bí Onísàpẹ́ Oní Olúkókó bẹ́ẹ̀ lọ Ọ̀kànbí wọn ló bí Ọ̀nàgún direct ọmọ Ọ̀nàgún àti wọ́n sì bí tán
lọ́wọ́ á bèèrè lọ́wọ́ pé inú kan mẹ́rin mọ̀ jẹ́ ó ní ọ̀ràn ti gùn ìyẹn náà pè ní ọ̀ràn kan lónìí nígbà tí gbà ọ́ là náà pé kọba wa di bábà mi là ọ̀ràn mi gún onílé ńlá wá di ilé ìlà lónìí ẹni tí mo ń sọ lẹ́nu pé àti wọ́n á bí ọ̀ràn kó gboyè tó bá lọ sọ pé wọ́n fẹ́ di ọmọ tó pọ̀ rẹpẹtẹ wọ́n kàn sí pẹ̀lú wọn ọlọ́run á fún ní ọmọkùnrin 5 ó ní ìwọ Olódùmarè táwọn onífàgbè ní ìgbéyàwó ń pè é Olódùmarè ní mo fá irọ́ gbogbo tí wọ́n ń pè yẹn ọlọ́run náà ní ládàlúkọ láti gbà fún ọ. Ọlọ́run á ní gbogbo ó ní òun fẹ́ kí gbogbo tó di ọ̀nà gún lórí ilẹ̀ ní sísẹ̀ntẹ̀lé kí ni yẹn sọ̀rọ̀ ṣe o wọ́n kò sí tó ṣe wájú Ọlọ́run tí ìwà fẹ́ ṣe lókù Ọlọ́run ní àti tìgbà fún ọ kí àmárààrún wọn sì jọba ní ilẹ̀ ńlá wọ́n sì jọba o ọ̀nà gún ògbón jẹba wàkíbà jọba alótú olóògùn jọba bẹ̀rẹ̀ bí wọ́n jọba lákàlẹ̀ bàbá ìbúdó àjọba nílé ìlà torípé báyẹn ní àjọ rẹ̀ ti gbà jù gbogbo tó ní lọ́kàn láti ṣe tìlú ládọ́wà ṣe àjọ tó gbà ìdájọ́ láti sọ lájọ ilé ládi ìlà Ọ̀ràngún ọmọ Ògbóyè bàbá wa ló ní ìlà Ọ̀ràngún ló lè òkè ìlà àti gbogbo náà pè ní ìlà lónìí bàbá wa fábà mìíràn lónìí ṣùgbọ́n àjọ ọmọ rẹ̀ gbà lọ́tọ́ lórí ọmọ ọkùnrin 5 sì di ọba bàbá fi kéde kan kún kọ́sẹ̀ yẹn lẹ́kọ̀ọ́ wọ́n ní ó ṣẹ̀ lákè ó ṣẹ̀ lóko ó ṣẹ̀ lílé ọ̀pọ̀ Àràngún ọmọ Ògbóyè kí ló ń ṣẹ̀ awo ni wọ́n wá bá mi láìpẹ́ yìí pé kí wọ́n á jọ ẹgbẹ́ mo ní mi ò lè jẹ́ ìwé ìgbóni o bàbá tèmi ní ó di ìgbóni gbogbo tí a máa ṣe ní ògbóni lónìí mo gbọ́dọ̀ mọ́ àṣẹ tí mo ní nìyẹn ní ilé ẹ̀ ọjọ́ ìlú gbogbo gbé á di ọmọ ẹgbẹ́ ní àdá ní kíra àbí ní àdá ní ẹgbẹ́ ìgbóni ilé ẹgbẹ́ ìgbẹ́ ìgbóni wọ́n á ṣe ìmùlẹ̀ yẹn jọyàn wọ́n á fún Aláké ní ìmùlẹ̀ yẹn wọ́n fún olóko ní ìmùlẹ̀ yẹn Ọ̀ràngún náà fún kìsì kẹta o tó ẹni bá wá ń wọ ọ̀nà wípé kì í ṣe Ògbóni ẹ̀ṣẹ̀ mistake ni o ṣe Ògbóni ilé ibà jẹ́ ọkùnrin yẹn Ògbóni ni wá ṣùgbọ́n àní máa lọ sí lédì òṣìṣẹ́ lè ṣe lédì kan lónìí tí wọ́n ní fún alábọ̀ ó jẹ́ bó ṣe jẹ́ my prof iṣẹ́ ẹ̀kọ́ ọdún o thank you very much.